sọ pé wọn ní káàbọ̀ wa ẹbí wọn lè rèé kékeré ní tẹ̀lé ra káàdì. ẹ má ti jẹ́ wọ́n yà fọ́tò. ẹ má ti jẹ́ wọ́n yà fọ́tò. wàláì èmi fọwọ́ gbára fún yín àti èkúnlẹ̀. èmi wọ́n náà níwù ni a níwù láti dábẹ́ mi wọ́n náà níwù láti máa tẹ̀lé ẹkú. àwọn tó kú wọ́n ní kí sábà dìde jẹ́. nígbà ọ̀tá ìfẹ́ yẹn kì í ẹgbẹ́ ọgbẹ́ ọ̀tá yìí nígbà ìtẹ̀lé wọn kì í sáà bí kí ni ó wà lọ́dún rẹ̀ àbáwọ̀ mi ọdún ṣe ni tí wọ́n ò wọ́n tẹ̀lé. wọ́n fi gbogbo ẹrú sọ fún yín ẹ̀rọ náà bá ti àgbo lè bì kan àbẹ́ mẹ́wàá kan sọ̀rọ̀ tí wọ́n sọ pé olùwọ̀ nígbà lóòótọ́ tí wọ́n gbé fún ẹ sọ pé kò sí tó tó bẹ̀ láti jà lọ rẹ̀. Nàìjíríà náà sọ nípa ẹ̀rọ náà sọ ní. ẹ̀rọ náà ṣiṣẹ́ ìgbẹ́ ìdíyẹn lọ ẹ̀rọ ṣiṣẹ́ yìí lọ ẹ̀rọ ṣe kí ni bẹ́ẹ̀ sì fọkàn balẹ̀ Tinubu èsì ẹ̀rọ lọ ọmọlúwàbí bàbá yẹn mọ bó ṣe ń lọ bàbá yẹn yẹ ó tiẹ̀ ọmọ yẹn yẹ bá ilé ẹ̀ máa ṣá ọmọ bẹ́ẹ̀ ọmọ rẹ̀ bì ní 2027 ibi tí ẹ̀rọ àdúgbò ń lọ ìbẹ̀rẹ̀ sí bọ́ọ̀lù ní 2027 nígbà tí a ti ṣe inauguration tí mo sọ̀rọ̀ báyìí ní. mo tún wọ́n sọ fún ilé yìí tí ì sọ kankan o. coordinators ẹ̀ẹ́dẹ̀gàdì ẹ̀nà wọ́n plus àdúgbò òkè. Escos. àpapọ̀ máa ń wọ́n ṣe kan kẹ́rì kan wá lórí òun polo. ó tọ̀ lọ náà ó fi ṣe bàtà. ó tẹ̀ mọ́lẹ̀ débẹ̀. ẹnu tí mi yóò dé. onídàá bá tó onídàá fún bọ̀ káàkiri ní ìlú sọ́kè. ẹnu sókè. àbá pín lówó mi. ẹ̀yin ẹ̀kọ́ fún mi lówó. àti ọ̀wá náà fún mi lọ́lọ́ mi.